Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara tí ó tún ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki, ó máa ti tú àṣírí nǹkan tí ó fa ìjà láàrin ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lábẹ́ àti ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Muhammadu Buhari tí Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki tó sì ti jẹ́ kó di mọ̀ pé nítorí ìfẹ́ ọmọ Nàìjíríà àti ìjọ ọmọ Nàìjíríà tó ń gbé ohun gan ni ló fà á tí ìjà fi wáyé láàrin wọn àti ààrẹ Muhammadu Buhari àti ìjọba àpapọ̀ Federal Government of Nigeria ní abẹ́ ẹ̀. Rántí wípé lọ́dún 2015 tí ààrẹ àná olóògbé Muhammadu Buhari tó gba ìjọba, ó ní Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki ènìyàn náà di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Bó tilẹ̀ jẹ́ pé síwájú kí Saraki kó tó di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà, ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress tí wọ́n wà kò faramọ́ kí ó di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà. Ọ̀tọ̀ ni ẹni tí wọ́n fà sílẹ̀, òun náà sì ni Sẹ́nẹ́tọ̀ Ahmad Lawan, ṣùgbọ́n tó jẹ́ pé Saraki ó lo ọgbọ́n òṣèlú àti ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fẹ̀yìn olùdíje ẹgbẹ́ òṣèlú APC janlẹ̀ lẹ́yìn tí ó lọ bá àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party, ìyẹn àwọn sẹ́nẹ́tọ̀ tó wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà, tó lọ bá wọn dì ní pàǹpá tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tó sì fi ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC janlẹ̀. Ṣáò látọdún 2015 sọdún 2019 tí Saraki tó fi ṣe igbákẹta ààrẹ Nàìjíríà, ìyẹn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, wàhálà kan lónìí wàhálà kan lọ́la ni, tó jẹ́ pé bó ṣe ń lọ ilé ẹjọ́ lénìí ló ń lọ ilé ẹjọ́ lọ́la, nítorí pé oríṣiríṣi ogun ò ní ìjọba àpapọ̀ lábẹ́ Muhammadu Buhari ni wọ́n gbé tì í. Ṣáò nígbà tó ń tú àṣírí ohun tó fa ìjà láàrin wọn àti Buhari àti ìjọba ẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki nígbà tó ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi ìdánilẹ́kọ̀ọ́ kan àti ìpàdé àpérò ti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní the Global Strategic Advisory Group tí wọ́n gbé kalẹ̀, èyí tí wọ́n pe àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wọn ní Development Policies, Withdrawal of the United States from International Development, Opportunities and Challenges. Ó ní Saraki ó ti jẹ́ kó di mímọ̀ pé ibi tí wàhálà òun àti Buhari pẹ̀lú ìjọba ẹ̀ ti bẹ̀rẹ̀, ó ní àwọn owó tabua tó fẹ́ máa fi Nàìjíríà yá kiri. Onígbà tóun rí àwọn owó yìí tóun sì mọ̀ pé àti san yóò nira àti pé nítorí fẹ́ fi ṣe kì í ṣe nǹkan tí ó lè wúlò fún ọmọ Nàìjíríà lóhun ti takò tóun kò kọ̀ láti buwọ́lu àwọn ẹ̀yáwó náà. Saraki ní ọ̀rọ̀ yìí nǹkan ló bí wàhálà láàrin wọn àti Buhari àti ìjọba ẹ̀ tó fi di pé wọ́n ń gbógun ti òun, tó sì ní nǹkan tóun ṣe nítorí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi ni.